Hello, wọ́n ti ń bèrè ní ìgbà yìí. A kí gbogbo wa káàbọ̀ sí ìjókòó yìí, ìjókòó ìfinijoyè, ìjókòó ọmọ ọlọ́lá, gbogbo wa ní ẹ̀kan sí ẹ káàbọ̀. Adá ọpẹ́ fún Ọlọ́run. Adá ọpẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ ká dé ọpẹ́ wa ládé. Nítorí pé adá ọjọ́ ìní ọjọ́ náà pé adá àkókò náà kò. Olúwa ò jẹ́ ká gbọ́rọ̀ aburú lórí ẹnì kankan. Olúwa ẹ ṣé o. Alhamdulillahi alladhi lam yattakhidh waladan. Ọlọ́run gba ọpẹ́ wa o. Gba iye wa o. Ìlú Ìgbòrè má jẹ́ ó bàjẹ́ o. Látòrí àwọn bàbá wa balógun àti gbogbo àwọn olóyè pátápátá tí wọ́n ń tukọ̀ ológun lórí àwọn olórógun àti àwọn olóbìnrin tí wọ́n ń dúró fún traditional council of Ìgbòrè chiefs. Ilé ẹnì kankan má jẹ́ ó dàrú. Gbogbo bàbá tó ń torí ìnáwó tèmi wá sílé tí wọ́n débi láyà àtàláfíà bá a dá wọn padà pẹ̀lú dáadáa o. Gbogbo ẹ̀yin tí ẹ tẹ̀lé olóyè wá bí lẹ́nìí gbogbo owó tẹ́ ẹ máa ná ATM ní jẹ́ ó há o. Gbogbo àwọn àpàtùkù yìí kí àbọ̀ olóyè lẹ́nìí ìgbà alẹ́ alékún ọ̀nà a máa ráyè o. Lágbára Ọlọ́run a nífẹ̀ẹ́ lè ṣàṣemọ nílùú Ìgbòrè. Adùn ayọ̀ kò ní tán lé ẹnì kankan wa. Àlàáfíà ara ẹ̀mí gígùn Ọlọ́run ò ní fi jẹ wá níyà. Gbogbo tá à ń fẹ́ Olúwa mú lé wa lọ́wọ́. Wala hawla wala quwwata. Àwa fa ètò ìnílé iná ní orúkọ Jésù àwa gba ìṣàkóso ní orúkọ Jésù ẹ máa bá wa lọ. Èdè àìyedè má ṣe jẹ́ kó ṣẹlẹ̀ ní bíbá Olúwa. Mi ò gbọ́ tiẹ̀ ò gbọ́ tè ní orúkọ Jésù má ṣe jẹ́ kó ṣẹlẹ̀. Àwa fa gbogbo àwọn olóyè lẹ́nu pátápátá ní orúkọ Jésù ẹ wá wà pẹ̀lú wọn. Ẹ wá dì wọ́n mú, kẹ́dílé wọn mú. A dẹ̀ fa gbogbo olóyè àti àwọn náà lé lọ ní orúkọ Jésù ẹ máa tọ́ ìṣiṣẹ́ wọn. Kárìmọ́ kórè kí gbogbo nǹkan tá a máa ṣe láti òní lọ àfàlẹ́ Olúwa lọ ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́ láì orúkọ Jésù Kristi Olúwa wa. Máa kọrin ògo ìlú Ẹ̀gbá. Lókè àti pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ la gbé rí wá sí o, ibẹ̀ la gbé tọ́ wa dàgbà o, ilẹ̀ òmìnira. Ìlú Abẹ́òkúta ṣògo, wọ́n dúró lórí Olúmọ, máa yọ̀ lórúkọ Ẹ̀gbá o, èmi ọmọ Lísàbí. Máyọ̀ máyọ̀ máyọ̀.
yọ̀ o lórí Olúmọ. Aláké máa yọ̀ o lórí Olúmọ. Abẹ́òkúta ìlú Ẹ̀gbá mo ní gbàgbé rẹ̀. Ó gbé ẹlẹ́kẹ̀ ọkọ̀ mi ní ìlú Odò-Ọya. Èmi ò máa yọ̀ lórí Olúmọ, èmi ò ṣògo yìí lọ́kàn mi. Ilé ìlú olókìkí o làwa Ẹ̀gbá ń gbé. Máa yọ̀ o lórí Olúmọ. Aláké máa yọ̀ o lórí Olúmọ. Nígboro ni wọ́n bí wá sí o, bàbá ti pẹ̀lú wọn lónìí ilẹ̀, bàbá wa pẹ̀lú wọn lónìí ilẹ̀. Ìgbórè o, Ìgbórè o ni wọ́n bí wá sí. Kò ní bá àjọmọ́ra. Àyà máa ṣe àfihàn olóyè ìlú Ìgbórè tó wà lórí kèmí. Àbẹ̀ látọ̀dọ̀ bàbá wa, Balógun ìlú Ìgbórè, Bọ́rọ̀jí ìlú Ẹ̀gbá, Chief Tajudeen Àdìsá Ọlárawájú Lèmbóyè, Balógun ìlú Ìgbórè. Ẹ yá ká pàtó fún bàbá. Ẹ káàbọ̀ sí ìlú o, ẹ ṣé o. Ẹ jọ bí wọ́n ṣe tó fún mi, mo máa fi pè lórí líìsì, kò ṣe pé a fi yọ ẹnìkan sẹ́yìn. A pè bàbá wa náà, a fi àfihàn bàbá wa Chief Ọ̀ṣíbọ̀. Bàbá wa ni aṣíwájú ìlú Èkó náà ti wá láàárọ̀ yìí. Ẹ káàbọ̀ sà. Chief. Ẹ ṣé púpọ̀. Ayọ̀ lọ́mọ tó ṣe àti ìlú ọlọ́wọ́ bá wà fọwọ́ sí ìkáwọ̀. Ẹ ṣé sà. Chief Honourable Sunday Bushimo, òsì ìlú Ìgbórè. Ẹ kú oríire òní o, oyè àmórí o, àjẹ̀dún àjẹ̀tọ́ o. Chief Ọláwọlé ẹ̀kẹrin ìlú Ìgbórè. Ẹ káàbọ̀ o, ẹ kú oríire lóyè àmórí o. Chief Honourable Mutim Àdìsá Balógun Bàdà ìlú Ìgbórè. A kú oríire òní o, oyè àmórí o, àbímọye. Chief Honourable Ọlábọ̀dé Lukman Apagun ìlú Ìgbórè. Ẹ kú oríire mi, àdúrà wa ń gbà o, àlèdélé bẹ́kún o. Chief Toríọlá Idris Àpésìn ìlú Ìgbórè. Ẹ káàbọ̀ sáàrin wa o, oyè àmórí. Chief Wálé Azeez Ààrẹ Àpò ìlú Ìgbórè. Múrí àjà ẹkún náwó èmi o. Chief Ṣówọlé Jamiu Ládẹrin ìlú Ìgbórè. Ẹ kú náwó èmi o, oyè àmórí o. Chief Mrs. Àjọkẹ́ Ṣówẹ̀mímọ́ aṣíwájú ìyálóde Ìgbórè. Olóyè Ẹ̀gbá ni wọ́n bọ̀ mí ìrántí oyè wọn náà. Bóyá màmá sọ fún ara wọn. Eríkì Ajígbédà Ẹ̀gbá. Kí Ajígbédà ìlú Ẹ̀gbá. Ẹ kú ìnáwó èmi o, oyè àmọ́rí o. Ẹ jọ̀ọ́ bí a ṣe ń pè wọn lóyè yìí, ẹ jẹ́ ká máa pàtẹ́wọ́ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wọ́n travel síbí ní ẹ jọ̀ọ́. Tí ẹni tó fẹ́ joyè ò bá jẹ́ ẹni tó ṣe pàtàkì bí wọ́n ṣe mú un, ẹsẹ̀ àwọn bàbá bàbá àti màmá ò ní pé báyìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi àtẹ́wọ́ máa wú wọn lórí tábà tí ń korúkọ wọn. Chief Mrs. Ọ̀ṣíbọ̀ Olúwabùsọ́lá ààrẹ oníbọn Ìgbórè. Màmá ìlú Èkó náà ni màmá ti dé ní àárọ̀ yìí. Oyè àmọ́rí o. Ẹ ṣé mà. Chief Mrs. Fausat Lèmbóyè wọ́n rí wà fún ìlú Ìgbórè Alájà. Lórí ẹkún ìnáwó oyè àmọ́rí o. Chief Mrs.
Èsúró Oṣó, Erelu Àgòrò ìlú Ìgbórè. ẹ kú oríire òní o oyè àmọ́rí o. Ẹjọ́ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún gbogbo olóyè Ìgbórè. Mi ì mọ̀ bóyá mo lọ mi ì mọ̀ bí ṣe ẹ̀kọ́ sí ẹ má dé. ẹ kú oríire mi o. Wa Àgòrò ìlú Ìgbórè Chief Èsúró Oṣó ẹ káàbọ̀ sà. Ẹ fún ọ. Ṣé atótónu náà èmi ni olóyè Jamiu Gbénga Olúìdé Báṣọ̀run Olúgbòrè. Ṣùgbọ́n báwọn bá tán fún mi ni mo máa pè Alhaji Isiaka wọn ò fi orúkọ mi sí o PDP leader ẹ káàbọ̀ sà. Alhaji Ogundairo PDP leader. Princess Yemisi Adegoke. Princess Yemisi ẹ wá kí ọ bàbá mi o àwọn ló gbàdúrà fún ọ lẹ́ẹ̀kan. Likewise. Comrade Monsuru Olatunji Vice Chairman. I'm here, sir. All PDP leaders and ESCOs, one can recognize in entity. All PDP leaders and ESCO, you are welcome. All CPM chairman 1 to 15, one can recognize me. Ìdí ìrókò Likewise ẹjọ́ wọ́n ní kí n tún recognize wọlé ẹ̀kọ́ sí ẹjẹ́ kájíde ẹ̀sùn síwájú kẹwàá kí ọ̀hún bàbá òkè ìdí ìrókò Likewise. Ní báyìí ẹgbẹ́ náà kí a pàdé ní báyìí a kí gbogbo akábọ̀ sí ìgbèrú tó ní bàbá wa ẹ̀kọ́ wa àbúrò wa ọmọ wa. A gbàdúrà pé ọjọ́ ìlú ìdí àṣeyọ fún ìlú Ìgbòho. Oh!
ìrere báyìí báyìí la máa bára wa ṣe o sí ilé Balógun Ìkórè. Wọ́n ní ká tó gbìyànjú láàrin ìlú ó láti jẹ́ kí ni ẹni rere. Inú mi dùn lónìí pé ìkan náà ọmọ wa ọmọ Ìkórè ọmọ ilé Ìgíwá tí a ń pè ní Tolu Phillips àti ìyàwó ẹ̀ a fẹ́ fi wọ́n joyè lónìí. Ilé Phillips ní Ìkórè ẹ̀yìn ilé bàbá tèmi ni, so àwọn Phillips kan wà tó jẹ́ pé àwa àti wọn àjọlọ léèwé St. Paul's ni, Tommy Phillips and Lara Phillips. Wọn kì í ṣẹni tí kì í ṣẹni àwátì ní Ìkórè. Ilé wọn ilé bàbá yìí onísákárà kí lórúkọ ẹ̀ Pèládé onísákárà ní Ìkórè. Etí ilé wọn bẹ̀ etí ilé Ọdẹ́jìmí ní onílé wọn wà, so kì í ṣẹni tí kò gbajúmọ̀ ní Ìkórè, torí pé táwa bá fẹ́ fèèyàn joyè Ìkórè pàápàá oyè ológun àwa ò tọ́ná láti wá oyè. Ẹni tí ò bá wá tí ò jọmọ́ Ìkórè àwa ò fi joyè. Ó lè jọmọ́ Ìkórè nídìí ìyá, ó lè jọmọ́ Ìkórè nídìí bàbá. Wọ́n ní ọ̀nà méjì lèèyàn tí ń joyè, ìdí ìyá àti ìdí bàbá. Ṣùgbọ́n lọ́jọ́ èní ìdí bàbá Tolú ló ti wá joyè. Oyè tàdẹ̀fẹ́ fi jẹ́ náà tá a fẹ́ fò wọn àtìyàwó ẹ̀ jẹ́ oyè náà mọ́ wọn lórí lágbára Ọlọ́run. Wọ́n á dẹ̀ mọ̀ sí dáadáa lágbára Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ wà bí tí ẹ ń kọrin PDP kìíní kọ̀ọ̀kan. Èmi tí ẹ wá sílé ẹ̀yìn ògbólógbò APC lèmi. I was former APC chairman in Ogun State, and I was legal advisor for APC Southwest. Ṣé o ti yé yín? Kò sí ìta òṣèré. Gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ náà èèyàn mi ni wọ́n. Ṣé mọ àwọn olóṣèlú à ń bẹ́ káàkiri ni? Ibi tó ní káàkiri bá rí i pé ilẹ̀ tútù fóun. Ibẹ̀ ọ̀pọ̀lọ̀ wábi tó tutù ta sí ni. Òun ni gbogbo wa. Ibi tó ní káàkiri bá rí i pé ìbí yìí o ilẹ̀ tútù fún mi gbẹ̀ o. Ayé àrò àfarapamọ́ síbẹ̀. Ṣùgbọ́n bí òṣèlú ṣe rí nìyẹn a gbọ́dọ̀ torí ẹ̀ bára wa jà. Gbogbo kòtà bá ń wá ní agbára Ọlọ́run á jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́. Torí pé a fẹ́ tún ìlú ṣe ni bá fẹ́ bàlújẹ́ ló máa jẹ́ kó máa jà nípa ọ̀rọ̀ òṣèlú. Ọlọ́run bá láàánú jùlọ náà á dẹ̀ wá pẹ̀lú gbogbo wa. Ṣé rí oyè tá à ń jẹ lónìí pé ńṣe la wo pòsíṣàn ẹ̀ ká tó fi ipò yẹn dà lọ́lá. Ṣé wá rí àwa Ìkórè mo kí gbogbo ẹ̀yin ọmọ Ìkórè pé ẹ kú oríire, torí pé láti àárọ̀ ọjọ́ òní kan tó bí àwa wọ́n ti máa ń pa lówe. Wọ́n á ní adé wà láké àṣẹ wà níbo Ìkórè. Àwọn baba ńlá wa wọn ò ṣe fọwọ́ tì sẹ́yìn láyé ìgbà yẹn. Àwọn baba ńlá wa bíi Lambo, àwọn baba ńlá wa bíi Sówẹ̀mímọ́, àwọn baba ńlá wa bíi Lẹ́ńbóyè, gbogbo àwọn yẹn wọn ò ṣe fọwọ́ tì sẹ́yìn. Tí aláké ìgbà yẹn kó tó ṣe nǹkan láké á kàn sí wọn, bí ò bá kàn sí wọn n tó fẹ́ ṣe yẹn kò ní fẹsẹ̀ múlẹ̀. Nípa èyí wọ́n ṣe máa ń pòwe yẹn pé adé wà láké àṣẹ wà nílòrè. Àṣẹ wa Ọlọ́run ò ní mú kúrò lọ́wọ́ wa lágbára Èdùmàrè.
Iwájú lọ̀pọ̀ ẹ̀fì tí ń ré sí, iwájú la máa lọ. Ṣé rí àwa Ìgbórè, ìtàn àwa Ìgbórè ó nípọn díẹ̀. Ẹ rí wípé àwọn oyè tí Ìgbórè máa ń jẹ ní Aké ní ìlú Ẹ̀gbá, àwọn oyè tó nípọn ni. Ìkan náà oyè yẹn ó dẹ̀ jẹ́ oyè olórí ajé àti olórí Ìpàràkòyè Ẹ̀gbá. Ṣé rí ìlú kọ̀ọ̀kan tí wọ́n fi joyè, wọ́n ní rísìn tó fi wọ́n joyè. Tẹ́ bá wò ó sìn àwọn Ìbàràpá ọ̀nà máa ń joyè Aṣíwájú l'Ẹ̀gbá. Kí ló lè fà á tí wọ́n fi fún wọn lóyè Aṣíwájú Ẹ̀gbá? Torí pé nígbà tí wàhálà pọ̀ fún Ẹ̀gbá ńgbà kan, wọn ò tí ì bírú wa báyìí nígbà yẹn. Wọ́n ní wọ́n láti ṣe ìrúbọ, wọ́n dẹ̀ ní àkọ́bí ọmọ wọn gbọ́dọ̀ fi ṣe. Wọ́n wá ń béèrè pé ta ló máa fa àkọ́bí ọmọ ẹlẹ́bọn fi rúbọ? Èmi ò lè fílẹ̀ o. Gbogbo wọn tó wà bẹ́ẹ̀ oníkàwé èmi náà ò lè fílẹ̀ o. Bẹ̀tí ńgbà tó yá, àwọn Ìbàràpá dìde, ìkànnì wọn dìde, olóhùn rẹ́dì láti fi àkọ́bí òun rúbọ fún ìlú Ẹ̀gbá. Ó rẹ́dì kẹ̀, olóhùn rẹ́dì. Ṣẹlẹ̀ mọ̀ pé tí wọ́n bá kọ́ wọn rúbọ, oní ẹgbẹ́ mi ni wọ́n lè fi rúbọ. Torí ẹ̀ ló fi jẹ́ pé díẹ̀ níyìí ó ní wọ́n fi àwọn Ìbàràpá jẹ oyè Aṣíwájú. Oyè Aṣíwájú ni wọ́n fún wọn because tí èèyàn ò bá jẹ́ni tó lákíkanjú, tó dẹ̀ jẹ́ni tó ní ìfẹ́ ìlú, kò ní fi ọmọ ẹ̀ rúbọ. So àtìgbà yẹn ni wọ́n ti ń fi wọ́n jẹ oyè Aṣíwájú. Bẹ́ẹ̀ náà ni àwọn Ìgbèyìn, Lísàbí, Agbogbo Àkàlà. Ẹ̀yin náà mọ ìtàn Lísàbí díẹ̀, torí ìgbà yẹn ń gbà táwọn ogun Ọlọ́yọ̀ọ́ tí wọ́n ń dà wá láàmú bí, wọ́n máa wá kó wọn ìyàwó wa lọ, wọ́n kó wọn ẹran wa lọ, wọ́n kó àwọn èèyàn wa lọ, wọ́n mú wọn lẹ́rú. Wàhálà yẹn sóòpọ̀ ń gbà yẹn, òní Lísàbí ṣáà ń wò pé wọ́n ti lè máa ṣe báyìí, kó wọ́n máa kó àwọn èèyàn wa lẹ́rú. Nígbà yẹn wọ́n dẹ̀ ń ṣe ẹgbẹ́ àró. Lísàbí bá wọn ṣe ẹgbẹ́ àró yẹn. Àró ni pé tó bá lóko tó fẹ́ ro tó pọ̀, àwọn aráàlú wọn á dìde mọ́ ẹ, àwọn tó wà ní ẹgbẹ́ yẹn. Ṣé ẹ mọ̀ pé oko tí ọgbọ̀n èèyàn máa ro ó yàtọ̀ sí oko tí èèyàn kan tún máa ro fúnra ẹ̀. Wọ́n á dìde mọ́ á lọ bá roko yẹn. Òun bá wọn ṣe, ṣùgbọ́n kò béèrè pé gbogbo èèyàn bí léèrè pé gbáwó ló tẹ̀ máa gba àárò tiẹ̀. Ṣùgbọ́n ó ní tó bá yá òun á sọ fún wọn. Nígbà tó wá yá, nǹkan tó ṣe ni pé ó wá sọ fún wọn wípé táàrò tóun bá bẹ̀rẹ̀ òun á jẹ́ kàn gbọ́. Nígbà tó wá ṣe tán láti gba àárò tiẹ̀, ó wá sọ fún wọn wípé àwọn ọmọ ogun Ọlọ́yọ̀ọ́ tó ń wá sí ọ̀dọ̀ wa bí láti wá kó wa lẹ́rú, òun làwọn máa fèsì. Ọlọ́run dẹ̀ ṣe wọ́n fèsì wọn. Nígbà tí wọ́n wá, wọ́n pa àwọn tó máa pa nù wọn, àwọn tó kù wọ́n sá lọ. Láti ìgbà yẹn láti ń pe Ìgbèyìn tá a ti fi wọ́n jẹ balógun gbogbo ìlú Ẹ̀gbá. Àwọn ló ń jẹ balógun ìlú mi ò jẹ́, àwọn ni balógun. Bẹ́ẹ̀ náà ni àwa Ìgbórè, ipò kẹrin la wà Sáláké nínú oyè wa. Oyè wa ni ẹran mi létí Ìpàràkòyè Ẹ̀gbá àti olórí ajé Ìgbórè. Ṣé rí nígbà tá ń bọ̀ látorílé, nígbà tí gbogbo Ẹ̀gbá wọ́n ṣe ìpàdé
pé wàhálà tí wọ́n ń rí ní orílẹ̀ pé ó ti pọ̀ jù torí ogun pọ̀ ń gbà yẹn wọ́n wá sọ wípé òkè ẹ jẹ́ kí gbogbo wa ká mọ ọjọ́ tá a máa ṣídìí ń bì báyìí tá a máa lọ sí tá a máa wá bò míì tá a máa gbé nígbà tí gbogbo yẹn ń palẹ̀ mọ́ everybody ń palẹ̀ mọ́ àwa Ìgbórè náà ń palẹ̀ mọ́ by the time táwa ń bọ̀ àwa la rántí pé Igbá Ajé àwa la rántí ẹ̀ ká tó gbé nígbà tá a gbé àtọ́jú ẹ̀ nígbà tá wá dé ìlú Ẹ̀gbá tí wọ́n bẹ̀rẹ̀ sí Ẹ̀gbá tò ṣe é dẹ̀ mọ̀ pé kò sí láyé yìí ibi téèyàn bá wà ọjà gbọ́dọ̀ wà ń bẹ̀ ilé iṣẹ́ gbọ́dọ̀ wà ń bẹ̀ àwa la rántí tí a gbé Igbá Ajé ìlú Ẹ̀gbá tá a gbé dání nígbà tí wọ́n á bẹ̀rẹ̀ sí gbogbo kan tò ni wọ́n á sọ pé ẹ gbọ́ ẹ tiẹ̀ gbọ́ àrùn tí gbégbá Ajé àrùn tí gbégbá Ajé làwa Ìgbórè ní àwa gbégbá Ajé o àti gbé dání o Igbá Ajé náà rèé o náà ní ẹ gbégbá Ajé dání láti nílọ ẹ̀yin lẹ máa jó lórí ìparapọ̀ yìí gbogbo ìlú Ẹ̀gbá so gbogbo nǹkan ló ní rísìn tí ó ti yẹ kì í yé pé wọ́n kàn fi hàn jóyè anyhow so nípò yìí ipò kẹrin ló wà Sáláké Sáláké bá bọ́ síwájú kí Balógun ẹ̀ tẹ̀lé mo rò pé bóyá Lisa ọwọ́ tẹ́bà ló tó máa tẹ̀lé kó tó kan èèyàn tiwa so bí gbogbo oyè ìlú Ẹ̀gbá ṣe lọ nìyẹn ní àárín wa náà bí mo ṣe sọ oyè tí a fẹ́ fi Tolú jẹ lónìí oyè ńlá ni Ọlọ́run á dẹ̀ jẹ́ kó lò pẹ́ àsìkò tó wá joyè yìí ní agbára Ọlọ́run wà mọ̀ sí dáadáa gbogbo nǹkan á tún máa lé sí ni àlékún owó àlékún ọmọ àlékún àlàáfíà bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe àlékún àìsìkì gbogbo ibi tó fẹ́ dé Ọlọ́run á gbé ẹ débẹ̀ torí pé bó o bá débẹ̀ ògo Ìgbórè ni o àfi ẹ̀yàn gan bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ṣe o àsàlátù fún ṣe Ọlọ́run àsàlátù fún ànábì Muhammad ẹ ṣé o thank you. ẹ̀yin afẹ́ bẹ̀rẹ̀ ètò ìfinijoyè ní bó ti yẹ ká ṣe.
wá òmòdè náà tí ẹ bá fẹ́ kí bàbá olóyè tuntun jẹ ọlọ́run Phillips láti wọ́n joyè ní ẹ̀ẹ̀kan sí ẹ máa tún dìde. àwa ń wọ́n lò báwa Ṣàngó olóyè Ẹ̀gbá ni wọ́n ẹ káàbọ̀ sáà ní wáṣà Sẹ́ríkì Ṣàngó àlọ́ Ẹ̀gbá mọ́nìsà ẹ káàbọ̀ sáà a ní abẹ́ fi ẹni méjì joyè à ń wá 200,000 àwa ti rọ́mọ òde o àwa ti rọ́mọ òde o. Bàbá olóyè àti mọ́mì ìyá olóyè ẹ kọ́kọ́ kí ọ̀rọ̀ bàbá lórí ìjókòó tẹ́ bá ti kí wọn tán ẹ wá lọ síwájú bàbá Balógun kẹ́ kí bàbá Balógun àwa sọ ọ̀pọ̀ tó bá kù fún lẹ́yìn ẹ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ wọn bí ẹ kí wọn màdámù ẹ̀yin náà ẹ kí wọn. olóyè tuntun náà ń kí yẹn bàbá Balógun ló máa sọ ní wọn kò gbá inú tèmi.
la fẹ́ ṣe nísìnyí so ẹ jẹ́ kí a farabalẹ̀ o ẹ jẹ́ kí a farabalẹ̀ ẹ̀yin bàbá wa ní Ìgbòrè bàbá Balógun ọmọ ilé lẹ́yìn bàbá olóyè tuntun àti ìyàwó wọn gbogbo àwọn olóyè Ìgbòrè olóyè tuntun ni ó wà níwájú wa yìí ní báyìí máa fa gbogbo tàbí sọ̀rọ̀ ilé àwọn tó máa tún jòyè lọ́wọ́ tí wọ́n máa darí wọn bá tún máa bá ṣe bàbá wo òsì ẹ dìde bàbá wa bàdà ẹ dìde ẹ máa bọ̀ máa fa ètò lé lọ́wọ́ kí ẹ ṣe bí wọ́n ti ń ṣe á sì bí wọ́n ṣe ń rí torí òní kí a ṣe mọ́ fún yín o ayé òní fọmù yín gbogbo tẹ́bà ti sọ lónìí bó ṣe máa rí ẹgbà gbogbo. Apagbo olóyè tuntun ló ní o. Àti mú nǹkan lọ, àti mú nǹkan lọ. Bàbá olóyè àti mú nǹkan. Ṣé àti mú? Ìgbòho ẹ̀yìn ìwọ́kẹ̀ owó tó yẹ o. Bọ́wọ́ ìgbìmọ̀ jáde. Ẹ̀sùn ṣàyẹ̀mọ́ adúgbò. Àpèrè òní gbóná mọ́ ní jù. Àpèrè òní gbóná mọ́ ní jù. Àwọn tó ń yán àga fún yàn ní àga fún yàn. Níṣẹ́ tó wá jọyè nílùú Ìgbòrè lábẹ́ bàbá wa Balógun gbogbo Ìgbòrè bọ́rọ̀ jẹ́ bàbá ńlá. Ẹ̀mí mọ̀ sábúrò. Kò sóńdò sí lẹ́ni tó ń jọyè bí o. Ẹ̀jọ̀ ló sì orí àpèrè ẹ̀tọ́ ọmọ fẹsọ̀. Ẹ̀yin bàbá ṣé bá wà? Ẹ bá mi síbí ẹ. Kò síjọ́ ta ṣe ìyànjọ́ yìí ní ilé bàbá Ìgbòrè níbí yìí tí a rí owó tó kéré less than 300,000. Ìlẹ̀kẹ̀ olóyè rè o. Ìlẹ̀kẹ̀ olóyè rè o. Ẹni kò ní kọ́ wáyà yẹn bẹ̀ yẹn.
ẹ̀lú ẹjọ́ ẹ jẹ́ ká gbọ́ òun ẹjọ́ ẹ jẹ́ ká tẹ́tí wọ́n ń fi ọmọ yín àbúrò yín wọ́n fún ọjọ́ ìlọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ìyàwó àdéhùn òbí akáda ń dúró díẹ̀ bí a ṣe ń ṣe ló ti ń fásitì jù bọ́sùn owó wọlé ṣe kó ṣe yẹ kó wọlé. ẹ jọ̀ọ́ dábàá fẹ́ ká kọ̀ sí ibi tá a bá dé ẹ jẹ́ ká dìde ẹ jọ̀ọ́ èmi ò rẹ́dí àti pé ẹ̀yìn wá síwájú wa ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ máa bọ̀ dábàá fẹ́ ká kọ̀ sí lọ ẹ wá fowó sí mi fún wa onílù. ẹjọ́ ti sílẹ̀ o èyí tó kàn ló ṣe pàtàkì ó ṣe pàtàkì gbogbo ọ̀rọ̀ torí lọ́pẹ́ Felix láti ti bẹ́ẹ̀ jẹ́ wọn. ní orúkọ balógun ògbórè bàbá wa níbi àti ní agbára ìlú Ìgbòrè torí lọ́pẹ́ Felix. Tolúlọpẹ́ Felix. Tolúlọpẹ́ Felix. Ní ọjọ́ ìwé a fi ẹ́ jẹ ọ̀gá ńlá ìlú Ìgbòrè. Ọ̀gá ńlá ni ó fi ìgbéga ìgbéga ní ó yẹ ọ̀gá ńlá gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ ó lè pàtàkì lóyún oríṣẹ́ òye kékeré tí gbogbo wa bá sì rántí àgbo gbé oyè ọ̀gá ńlá ńlẹ̀ ojú balógun ìdúrà àṣẹ ọ̀rọ̀ lórí ìṣẹ́yìn wọ́n fi àlàyé ní orúkọ gbogbo Ìgbòrè pàápàá ní orúkọ àdáké ní orúkọ balógun àti ní orúkọ gbogbo ilé Ìgbòrè òfin ìlànà ní orí. Essa é a intenção. lóbìnrin ẹlẹ́dú ipò ńlá ni
ìkórè láàrin àtẹ̀bàjẹ́ tìkórè ẹ̀kọ́ làáké ẹ̀kọ́ bá ṣe eré bí èdè láké. Ní orúkọ ọlọ́run a fi àyíjì ẹ̀fìdé lórí láti fi hàn pé ẹ̀sìn ìkan nínú olóyè ológun ìlú Ìkórè. Mo gbàdúrà pé lórúkọ Jésù àmọ̀ yín lórí. Àti ẹ bá lò ó kò ní fọ́ yín lórí. Ẹ ṣe rere pẹ̀lú ẹ̀. Ilé nílé ní ìkọ́ yín máa lé sí. Ẹ̀yin owó, ẹ̀yin ọmọ, ẹ̀yin ọrọ̀, ẹ̀yin àlàáfíà ní orúkọ Jésù wa. Ọ̀pá àṣẹ yín nìyí, ibikíbi tó bá ti rí lọ́wọ́ yín, wọ́n ti mọ̀ pé ló gbé ọ̀pá ìdájí. Ọ̀gá náà ló gbọ́dẹ̀ ẹgbẹ́ ló gà láyé tó tún sí àwọn àlejò tàbí. Ọ̀gá ńlá ẹni sùúrù ọ̀gá ńlá ti gba òde ọ̀gá ńlá lónìí àti ẹlẹ́nu ọ̀gá ńlá. A máa fún yín láyè kẹ̀ṣà yẹn ní ìṣẹ́jú méjì. Ẹjọ́ fún bàbá ní ìṣẹ́jú méjì. Lẹ́yìn ìṣẹ́jú méjì, mo máa ka profile ẹ̀ka wọn tó tẹ̀lé o. Lẹ́yìn àti rí mílíọ̀nù ètí ìwọ̀n 200. Ọ̀gá wọn tún yẹn lọ. Kíkí wọ̀ yẹn. Ọ̀gá wọn tún yẹn lọ. Ọ̀gá wọn tún bá kà dù. Ẹni sùúrù. Ó jíjẹ́ ọmọ ẹ̀gbà. Ẹni sùúrù. Ẹni tó wà nídìí ètò owó treasurer only 125,000 naira. Ẹni sùúrù o, mo máa fọ ìyẹn lọ jókòó. Ẹ lọ jókòó. Onílùmọ̀ ni wọ́n dúró ẹ lọ jókòó. Ọ̀gá làlú Ìkórè ní ìjókòó yìí ẹ máa kọ́kọ́ sọ 100. Àwọn àkókò owó tí 125 tó wà ní lẹ́yìn ẹ̀kẹ́ wa bẹ́ẹ̀ 100 yẹn ló fẹ́ gbé náà. Pẹ̀lú 100 yẹn ló wá fún yín máa Wẹ̀yìn yẹ̀ wò, bọ́ọ̀ lọ́wọ́ ogun, bọ́ọ̀ lọ́wọ́ ogun. Wẹ̀yìn yẹ̀ wò, wẹ̀yìn yẹ̀ wò. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ̀lé mi wá sí ìgbà yìí, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Ojú òní tì wá. Ìlú Ìkórè àtúntà lẹ́nu jù báyìí lọ. Ìtàn rere lọ́wọ́ máa bára wa ṣe. Mo wá pledge pé màá fi 250,000 sílẹ̀. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún ọ̀gá náà ní Ìkórè. Àwọn bàbá sọ fún mi pé
kí n gbé máìkì fún Erelu náà pé ti ọ̀gálá nìyẹn lẹ́gbẹ̀ẹ́ fún ọ̀gálá náà tí wọ́n pọ̀ fún yín 100,000. Hey, one house, one house. Èmi náà support pẹ̀lú 100,000. Obìnrin rere láwa, àtọ́jú ọkọ wa, àṣọjẹ́ ọkọ wa o. Obìnrin rere láwa, obìnrin rere láwa, obìnrin rere láwa, àtọ́jú ọ̀yà wa, àṣọjú ọbí wa o. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ṣe àdúpẹ́. Ó ní ní rìpíà ni ó ní ní tuntun bẹ́ẹ̀ ni lọ. Èmi Olúlọpẹ́ Olúmọfíkáyọ̀ Phillips. Gẹ́gẹ́ bí ọ̀gá ńlá ìlú Ìkórè fi Ọlọ́run ṣe ìlérí pé èmi yóò sowọ́pọ̀ pẹ̀lú àwọn olóyè ológun láti máa wá ìlọsíwájú ìdàgbàsókè àti ìrẹ́pọ̀ ní ìlú Ìkórè àti ní ìlú Ẹ̀gbá ní gbogbo ìgbà. Mo ṣe ìlérí pé èmi yóò máa wá sí ìpàdé ológun déédéé. Èmi yóò sì máa ṣe gbogbo ẹ̀tọ́ mi sí ìlú Ìkórè. Kí Ọlọ́run yóò ràn lọ́wọ́. Àtẹ́wọ́. Ẹ pàtẹ́wọ́. Erelu wa tó bá ṣe ń sọ àdàlúwò èmi Táíwò Phillips gẹ́gẹ́ bí Erelu Erelu ọ̀gá ńlá ìlú Ìkórè. tí Ọlọ́run ṣe ìlérí pé èmi yóò sowọ́pọ̀ pẹ̀lú àwọn olóyè ológun Ìkórè láti máa wá ìlọsíwájú ìdàgbàsókè àti ìrẹ́pọ̀ ní ìlú Ìkórè àti ní ìlú Ẹ̀gbá ní ìgbà gbogbo. Mo ṣe ìlérí wípé èmi yóò máa wá sí ìpàdé ológun déédéé. Èmi yóò sì máa ṣe gbogbo ẹ̀tọ́ mi sí ìlú Ìkórè. Kí Ọlọ́run
kó ràn mí lọ́wọ́. Àmín. Àmì àtẹ́wọ́. Ọlọ́run á fún yín ṣe. Gbogbo olùdókòwò ṣe Ọlọ́run á fún yín ní agbára láti lè fi ṣe ẹ̀mí ṣíṣe. Tí ẹjọ́ afẹ́ mú ètò ìlọ sí ìdánudúró. Ó gbọ́dọ̀ mú ìwé ẹ̀rí wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Tí a bá lọ sílé ẹ̀kọ́ tí ó bá gba sátífíkẹ́tì kò kẹ́kọ̀ọ́. Gbogbo owó ta ti ń ná látàárọ̀. Rìsọ́ọ̀tì gbogbo ẹ̀ ni pé kí ọ̀gá ńlá kó mú rí sátífíkẹ́tì wa pé mo ti gba ìwé ẹ̀rí o. Wọ́n má tẹ̀ wà nílùú òyìnbó náà. Wọ́n lè máa sọ pé olóyè ìgbélé mi á ní àwọn sátífíkẹ́tì wa ohun ilé. Ilé ẹ̀kọ́ tá a lọ náà wọ́n fún sátífíkẹ́tì lọ́fẹ̀ẹ́ o. Àbọ̀fẹ́ ni. Ọ̀gá Phillips ọ̀gá ńlá ìlú Ìgbórè àti Erelu wọn Erelu ọ̀gá ńlá ìlú Ìgbórè àwa gbàdúrà ìpàdé wá sọ̀rọ̀ tó bá ti máa ṣe ìwé jẹ́ àti ìwé gbogbo àwọn àgbà nínú síbẹ̀. Mo ní ìsìn ìyá máa gbọ́ sátífíkẹ́tì lọ́wọ́ wa. Ṣé a ti rẹ́dì? Ṣé a ti rẹ́dì? Ṣé a ti rẹ́dì? Ọ̀rẹ́bù Phillips wọ́n náà máa fún ìlú Ìgbórè ní 250,000 olóko ìlú Ìgbórè. Erelu náà máa fún wa ní 100,000. Ọwọ́ TNA àbí mi ìmọ̀ orúkọ wẹ́sùn yẹn. Tí abájẹ́ tó fẹ́ pledge fún wa náà ẹ̀ lè dìde náà wọn olóṣèlú tó wà bí ẹyọ gágá bí ẹgbẹ́ ẹ pledge fún wa. Àǹfààní sílẹ̀ fẹ́ ní ìbọn ẹ̀ lè kéètì. Kí ọ̀nàrẹ́bù dúpẹ́ lọ́wọ́ yín kí wá jó fún ìṣẹ́jú márùn-ún ká lè máa lọ sílé. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ti rẹ́dì ẹ dìde lẹ̀ o mú bọ̀. Ẹni pé bí a ṣe ń ṣètò lọ lẹ́ẹ̀kan gálà ìlú Ìgbórè olóríire ní ẹ tún ti darapọ̀ gúúpù olóríire mi oríire yìí ó máa tẹ̀síwájú ni. Ó tún jẹ́ ọjọ́ tí wọ́n ń sàmì sí Ìgbórè Youth Day. Mo mọ̀ pé bàbá ti kúrò bí pàtí ńlá gbọ́dọ̀ wà bí kan. Wọ́n ní Ṣẹ̀fíù Kàndóso Àlàó ọmọ oko. Bẹ́ẹ̀ni Tolúlọpẹ́ Phillips. Honorable Chief Tolúlọpẹ́ Olúfikáyọ̀mí Àyìnlá Phillips is a dynamic and result-driven entrepreneur with over a decade of experience in building and managing successful ventures. He is also a successful political mogul who hails from both Igbore and Ijaye. He is a graduate of Olabisi Onabanjo University who studied biochemistry. He is the chief executive of TP
Auto Hub and Lodge, Chief Executive of TP Logistics, CP Car Wash, Honorable Chief Tolulope Phillips, contested for the House of Representatives, Abeokuta South, in the just concluded 2023 election. He has been awarded with various awards and titles in Abeokuta South, Ogun State, and Nigeria. Founder of TPM with over 10,000 members. God bless Honorable Tolulope Phillips. God bless Igbore. God bless Ogun State and Nigeria. This is a short profile of Honorable Tolulope Phillips. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. Ọ̀gá kan máa ṣe 1 million. Ní báyìí, wọ́n máa fún wọn ní certificate. Ìbájáde bẹ́ẹ̀ láti lè jẹ́ kí aráyé mọ̀ ìwé lóòótọ́ ló lọ lé ìwé yẹn. Ó gbọ́dọ̀ gba certificate. Ìwé ẹ̀rí pé lóòótọ́ ló lọ síbẹ̀. Oyè tẹ́ wá jẹ ní Ìgbòrè lẹ́nu. Ìwé pé ẹjọ́yè òun fẹ́ mú lé lọ́wọ́. Ọlọ́run aláàbò lọ ìrìnà àmọ́ ìlú rẹ̀. Bọ̀ sí dáadáa. Gbogbo nǹkan yín tó máa bẹ̀rẹ̀ sí dáa sí ni ní agbára ìgbà rẹ̀ lọ́rọ̀ tí máa ṣe nìyẹn. Ní táwọ́ náà. Gbogbo tẹ́ ẹ bá ń fẹ́ ilé ayé Ọlọ́run àṣẹ fún yín. Gbogbo ibi tó bá fẹ́ dé wà débẹ̀ agbára ìgbà rẹ̀. O ò ní ná àná dànù. Ọlọ́run àdá àwọn ọmọ ẹ̀ṣẹ̀ òbí. Ọlọ́run àdá ọmọ ẹ̀ṣẹ̀ àdéhùwọlé fún mi. Agbára Ọlọ́run ẹ̀mí yẹn á gùn ẹ̀mí yóò ní ságun. Àsìkò tẹ́ wà nípa ẹ̀túbọ̀ wá sí dáadáa. Gbogbo ẹ̀yin olóyè Ìgbòrè ṣé kí n fún wọn níwèé ẹ̀rí? Okay, Sagbo Balógun. All right, sir. All right, sir. Ganda. Tọ́kàdù. Honorable Tọ́kàdù. Ẹ jọ̀ọ́ máa, all right, ma. Kí ó máa wọ́n lọ́kọ̀ ọgbọ́ yìí. Balógun kí n sà ẹ̀rọ sà ẹ̀ṣẹ̀gun akójọpọ̀ látara ìgbóhóyè ẹ̀ṣẹ̀gun lọ́wọ́ akọ̀wé wọlé kí wà lẹ́ẹ̀kọ́ sí. Ẹ̀yin bàbá mi ìyá mi ẹ wà lórí ìjókòó. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Gbogbo àwọn olóyè náà ká wà lórí ìjókòó. Káwá yẹ ìsí ọjọ́ ìbí. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí gbogbo wa. Àwọn tí òkè tí gbogbo náà ó ké tí àgbáyé TP mo kí ẹ ṣe gan ẹ kú àdúró tí àjọṣe wa ò ní bàjẹ́ àjọ máa délẹ̀ lórí ni ẹ ṣe gan ní ní gbogbo ti gbogbo wa gbogbo ẹ̀yin bàbá bàbá mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí wa lẹ́ẹ̀kan sí mo lè fi dá wa lójú pé ẹ̀yin ìyá mi mo kí lẹ́ẹ̀kan sí ẹ ṣe gan ní tí gbogbo wa lójú lágbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí ọmọ mi ọmọ ní máa ti fún gbogbo wa lágbára Ọlọ́run bàbá ṣe ń ra wa inú wa máa bẹ̀rù àní gbọ́ èrò láburú nínú ìgbòrí o nǹkan rí láti ọjọ́ ìlú ìlọ làbá máa bára wa ṣe lágbára Ọlọ́run mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ ṣe gan gbogbo Tọ́kàdù.
bàbá àdúrà wa gbà o ẹgbẹ́ fún wa ní tí ní tẹ́ ní sílẹ̀tẹ̀ ti dàgbà ní dàgbàlà oyè tẹ́ wá fún wa yìí náà àjẹpẹ́ ìta ògùn láwọ̀ ìta ògùn tátátá adé ọ̀hún ìgbà ìgbà ṣáwọ́ lọ sódì ọ̀wọ́ ìgbà wúlá o ìgbà wúkọ̀ a kì í wálé ayé ẹni ká má nígbà bàbá ẹni wáyé yìí ẹni nígbà ìgbà ayọ̀ ìgbà àlùbáyìgbà gbogbo ọjọ́ tó bá kù lé ayé ire àtayọ̀ lẹ́ẹ̀fì lò ó ẹ̀yin olóyè ìbákan náà ló ní ayọ́lọ́gbà ẹ̀rọ gbọ́mọ̀ ajá fún àwọn mílà bàbá rí lọ mú yọ̀yọ́lá òwúrọ̀ àwọn mú yọ̀yọ́lá ọ̀rọ̀ ayọ̀ ló bá ní ọ̀rọ̀ ìbànújẹ́ kì í dé báyọ̀ ọ̀rọ̀ ìbànújẹ́ kò ní dé bá gbogbo wa o gbàgbọ́ ọjọ́ ìdìbò ní fi kábàámọ̀ ní fi kábàámọ̀ láṣẹ lẹ́dùà ọjọ́ òkú wa ètò ìṣẹ́jú péréte báyìí òun lọ fún wa ọ̀gá wa ní tẹ́ ní tí ní ṣẹlẹ́yà gbogbo bí tẹ́ bá ti mọ́ kò ní bí ní fọmọ gboyè ní fọyà gboyè ní fi ráyé gboyè àlùbáyé kan náà gbogbo bí tẹ́ bá ń lọ yóò máa pọ̀ ní o ìfá kan ló ní pé èmi ò mọ̀mọ́ kó o kéjì lọ́dún tó lè pèsè ajá fún mo láàárọ̀ tó pọ̀ ọkọ̀ fọ́jú alẹ́ òwúrọ̀ mi rè o ọjọ́ alẹ́ ni mò ń tọrọ ẹ̀là fọ́jú alẹ́ mi bá sunwọ̀n máa dúpẹ́ àárọ̀ yá sunwọ̀n ẹ̀fọ́ yá sunwọ̀n alẹ́ yá sunwọ̀n gbogbo àtàwọn àmì lásán àrílọ́dọ̀ àrítẹ́lẹ̀ lọ́gbọ̀gbọ̀ ọmọ àrítẹ́lẹ̀ gbogbo aya àrítẹ́lẹ̀ gbogbo ọmọ. ọ̀gá àgbèrè ọlọ́run má ṣe èyí lópin mo lọ fẹ́ tẹ̀ yí náà òye tolú lọ fẹ́ tẹ̀ yí náà ìyàwó àdúgbò òye ọlọ́run má ṣe èyí lópin èrò ọ̀gá ńlá ọlọ́run má ṣe èyí lópin nítorí ọ̀pẹ ọlọ́run má ṣe èyí lópin tolú lọ fẹ́ tẹ̀ yí náà òye tolú lọ fẹ́ tẹ̀ yí náà ìyàwó àdúgbò ọlọ́run má ṣe èyí lópin mo tẹ̀lé kúndé.
Okay, man, no. Ẹ má ṣe kúrò.
ẹ jẹ́ kọ́ mọ́ kọ̀ ìjà tó jẹ́ ní títì o ẹ jẹ́ kọ́ mọ́. ọbẹ̀ ẹ̀fọ́ kan.
Ìgbórè ẹ̀yin ọmọ ọlọ́mọ ṣọ́mọ́ṣọ́mọ́ ẹ̀yin